Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé àti lóko lórí ọ̀rọ̀ owó ilẹ̀ ọ̀rọ̀ mi náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ kẹ́ wo àwọn fídíò kan tó máa tẹ̀lé ọ̀rọ̀ mi yìí. Mo fẹ́ kẹ́ wo fídíò yẹn dáadáa nítorí pé mo ṣe fídíò kan níjọ́sí mo ní màá ṣe part 2 fídíò yẹn mi ráyè ṣe ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lóyìnbó. Àwọn Yorùbá ní ó jọ gàté ó jọ gàté ó fi ẹsẹ̀ méjèèjì jọra wọn. Ẹ farabalẹ̀ kẹ́ wo ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ yìí ni ẹ bá mi share kíní ẹ jẹ́ kó go viral. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ìlú òyìnbó ń ṣe léèrè. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé iṣẹ́ náà ń ṣe ń bì bí wọ́n ṣe ń ṣiṣẹ́ Nàìjíríà tó ní kálukú ń gbàdúrà tó ń rówó náà ń ṣiṣẹ́ nílùú òyìnbó. Kí ni mo fẹ́ fàyọ? Ẹ máa wo ọmọkùnrin kan tí wọ́n gbà sí ìlú òyìnbó. Ó jèrè ni o, ó jẹ́ òótọ́ ni o, èmi pìkẹ́ mú arọ́gbọ́n nú ẹ̀. Ọmọkùnrin náà wọ́n gbà sílé kò mọ bó ṣe ń jìyà kò mọ bó ṣe ń ṣe wàhálà. Ó wá bọ́ síta ó wá gbé fídíò ó ní ẹ wò bí tọ́rẹ́ mi ń gbé o báwo lè ṣe yàtọ̀ sí oko Òṣòdì. Ẹ̀yin èèyàn wa ṣe rí tí ọ̀rọ̀ bá jẹ ọ̀rọ̀ ara wa tá a bá bára wa sọ ó máa ń dàbí pé àwọn èèyàn fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ pé àkọ́kọ́ yín ẹ bá mi ṣí ẹ jẹ́ kó kan àwọn tí ọ̀rọ̀ yìí kàn lára most especially ẹni tẹ́ wà lú òyìnbó. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí mò ń sọ yìí kọ́ mọ̀ pé àwa ṣeré ìlú òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló sunú mọ́tò ńgbà tó dé ìlú òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ ló dé sọ́dọ̀ èèyàn tó jẹ́ pé ìtaná ti ń wẹ̀ ní balùwẹ̀ ni ẹni tó gbà wọn sọ́dọ̀ ló lé wọn síta nítorí ìdí kan àbí ìdí kejì. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé kò sọ́dọ̀ ẹni tẹ́ ẹ dé sí ẹ máa padà já ni. Àwọn èèyàn máa ń rò pé bóyá bí ègún ni ègún kọ́ ó ti ṣẹlẹ̀ sí lágbájá ó ṣẹlẹ̀ sí tàmọ̀dún nítorí pé bó ṣe ń lọ nílùú òyìnbó kò ṣe nǹkan tí a lè máa fojú wò. Tẹ́ ẹ bá ti wo páàtì yìí tán ẹ wá rí páàtì kejì mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ ṣe bí ìjọ abroad ṣá abroad náà làwà ẹ̀ tó dàbí àwọn ilé Òṣòdì ibi tọ́rẹ́ mi ń gbé lélé ẹ̀wù tó jọ abroad ibi ò jọ abroad lójú tèmi o ibi ilé àwọn àlàpà. Ọlọ́run ní jó bàjẹ́ ṣẹ́yìn náà ti wá rí irú bó ṣe lọ́mọkùnrin yìí tá à ń sìn. Àwọn kan ń wo nǹkan tó ṣẹlẹ̀ under comment section lẹ ti máa rí oríṣiríṣi. Eléyìí tèmi ń sọ yìí náà ń sìn tẹ́ ẹ bá wò dáadáa àwọn tó ti fèsì irú nǹkan báyìí wọ́n á rí i pé nǹkan tí ààrẹ Almaroof ń sọ òdodo ọ̀rọ̀ ni. Ẹ má jẹ́ ká máa pẹ̀gọ́ kó wá báyàn kódà kó jẹ́ pé káòṣù kan ló ń lò nulẹ̀ ẹ̀ o ò mọ nǹkan tó ń fèsì ó gbẹ̀ ẹ́ sílé ni. Kọ́lọ́ ń fọ̀run kẹ́ ọ̀rẹ́ mi kan Dayọ̀ asagafula mi ò mọ̀ rí mi ò mọ mi tó ṣúrí kódà mi ì mọ bí tó ti rí nọ́mbà mi tó pè mí. Ààrẹ Almaroof mo wà ní Rhode Island station ẹ wá gbé mi o ẹ wá gbé mi báwo n bá dẹ̀ pè ìyàwó mi pé èèyàn kan ń pè mí bóun dé láti Nàìjíríà kí wọ́n á gbé òun pé inú òtútù ló ń sún mọ́jú. Àwa náà dẹ̀ tí ìlú jọdún méjì lọ ó dà pa lọ́ lọ́dún méjì kọ́lọ́ ń bá mi kẹ́ ìyàwó mi kọ́lọ́ ń bá mi kẹ́ dáadáa ju bó ṣe lérò lọ. Ìyàwó tí èèyàn máa fi ń tọrọ obìnrin ni ó bá ní ó ní lọ gbé mo bá lọ gbé ọ̀rẹ́ mi náà mo gbé wálé. Nígbà tí mo gbọ́ ọ̀rẹ́ mi wálé ọ̀sẹ̀ nígbà tí ọ̀rẹ́ mi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mo fọlọ́run búra iye tèmi méèkì lọ́sẹ̀ méjì ni ọ̀rẹ́ mi yẹn méèkì lọ́sẹ̀ kan lọ́dún náà lọ́hùn. Mo bá mú lọ sọ́dọ̀ brọ́dà mi kan wọ́n pe ẹ̀gbọ́n mi ẹ̀ ní Leo inú mẹ́rìndínlẹ̀ náà wà wọ́n ta mọ́tò ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ wọ́n sẹ̀lẹ̀ ni wọ́n torí ẹ̀gbọ́n yẹn wọ́n á testify sọ̀rọ̀ yìí. Bí ọ̀rẹ́ mi ṣe lọ nìyẹn mo bá ní kó máa lọ ṣiṣẹ́ ẹ̀gbọ́n yẹn fún ní $400 to $500 every week èmi dẹ̀ méèkì 500 yẹn lọ́sẹ̀ méjì níbi tí mi ti ṣe gbàdán tó ráà náà ṣe dé ni. Ọ̀rẹ́ mi dẹ̀ ń gbélé mi ọ̀rẹ́ o ìyàwó mi gbogbo ń ta bá ṣe èmi dẹ̀ láìkó oúnjẹ gidi oúnjẹ ìbílẹ̀ làwa máa ń jẹ àrò yan àrò pàdó àrò àmọ̀là àrò gbogbo ẹ̀ àjọ ń jẹ nǹkan kan náà ni.
mo bá pè sí kọ̀rọ̀ torí mo rí pé gbẹ́ ni wá ọmọ yìí ẹ̀kan náà mo bá pè pé Dayọ̀ ó ti ń ṣiṣẹ́ òun gbowó lọ́sọ̀ọ̀sẹ̀ tí ẹ máa bó tiẹ̀ ṣe $50 mo fún alájà kó máa fi kún nǹkan ó mọ̀ pé àwọn obìnrin bó ṣe rí tó ń ṣe yẹn kì í ṣe pé kò mọ nǹkan tó ń ṣe ó ń wò ẹ́ ipe jẹ́ ìwọ̀n nǹkan tó máa mú wá ó dẹ̀ ń mú owó wọlé èmi ò dẹ̀ dìtẹ́ ẹ torí mo mọ̀ pé alpha àkọ́ àwọ̀ ẹ̀ ni ó bẹ̀ mí bí ni o owó tóun tún gbà ju tèmi lọ èmi máa fi lẹ̀ to cut the story short n bá bọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi ṣe báyìí ṣe bó ní rọ́ òun ti gbọ́ tọ́rẹ́ mi bá lọ àwa ra drink ara juice wà fá méjì àkànra nǹkan tó bá rà tó bá ti gbowó nìyẹn mi sọ̀rọ̀ mo fi lẹ̀ pálọ̀ ló kúkú ń sùn àwọn ọmọ mi kéékèèké obìnrin ni àwọn ọmọ mi wọ́n wà ìjọ pẹ̀lú àjọ ń sùn yàrá kan ni mo ní yàrá kan pálọ̀ kan lọ́dún náà lọ́hùn ọ̀rẹ́ mi ẹni tí mo ní kó máa fi owó oúnjẹ lẹ̀ tí mi lè pé kó fi gẹ́ta rẹ̀ fóṣù 6 àbóṣù 4 torí ẹni tó gbèmí náà lé wọ́n fún mi náà láì wọ́n fún mi láì tí mo fi save the good and the bad ló tẹ̀lé méjèèjì but the good bẹ̀ náà lèmi máa sọ torí mo róore gbà lára wọn òní mo dúró lẹ́nìí kí ni mo wá fẹ́ fàyọ ọ̀rẹ́ mi bá lọ ọ̀rẹ́ mi ó kọ̀ kókó lé ni kí ló ṣẹlẹ̀ ó ní ẹni tó ń bá ṣiṣẹ́ ti fún un lé ó bá ń sọ 400 lóṣù ó bá kó lọ́dọ̀ mi mo bá last time kọ́lọ̀ má jẹ́ kí n pàdé ẹ̀ mọ́ èmi àti ọmọ náà la drive gbàbí tó ti ṣiṣẹ́ ọ̀gbẹ́ni wọn ń ṣe báyìí lu òyìnbó àsìkò tútù ló wá ìmúra tó mú yóò ní àìrọ̀ mo dẹ̀ ti rẹ́sẹ̀ tó brother mi má ṣe báyìí mọ́ múra kó dress wọn mu àwọn tá ti dé lu òyìnbó gan wo nǹkan tá a wọ̀ inú mọ́tò la wà ó dẹ̀ nu mọ́tò ń ta ó kàn máa kò tó ọ̀sẹ̀ méjì bó ṣe pè mí pé kú nìyẹn ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kémi ṣe wọ́n ní ṣe ló kú òtútù ló pa nítorí pé kò fi ara ẹ̀ dóò náà nǹkan tó lọ́ba ló máa ṣẹlẹ̀ but ẹ jẹ́ ká máa gbọ́nà ẹ má jẹ́ ká ṣe bí ẹ ń pa amọ̀ ẹni amọ̀jú ẹni tá a bá lu òyìnbó lọ ẹ wo ẹsẹ̀ wọn tẹ́sẹ̀ wọn bá pè nǹkan tẹ́ ẹ lè tẹ̀lé ẹ tẹ̀lé tẹ́ ẹ bá lè tẹ̀lé ẹ jẹ́ kan lọ ọlọ́run ní bákínì jẹ́ owó ẹlẹ́sìn ọ̀rọ̀ náà ni o ẹni tó bá báwí kó mú bẹ́ẹ̀ o lórí part 2 ọ̀rọ̀ tí mo ti sọ nípa ìwé ìgbélú mò ń padà bọ̀ ń bẹ̀ ọlọ́run níjó bàjẹ́ thank you very much ààrẹ ni o. ẹ wá máa lẹ́wà ẹ gbé báàgì yín àárọ̀ ilẹ̀ máa gbé báàgì yín o àárọ̀ ilẹ̀ máa gbé báàgì yín àfẹ́yín mú ìtẹ́ ẹ ṣe tó ẹ wá máa lọ ẹ ń dórúkọ ìmàtọ́pọ̀ ẹ wá máa lọ ẹ gbé báàgì yín ẹgbẹ́rù yín ẹ gbé báàgì yín ẹni lè wá jòsòdì ẹ wá lẹ́kì lọ oyóyóyó ẹ gbé báàgì yín òní lọ́wọ́ òní lẹ́ máa lọ ẹ máa lọ àníkẹ́ ẹ gbé báàgì yín sẹ́ ẹgbẹ́ sílẹ̀kùn ẹ bá ń sílẹ̀kùn fún ọ ẹ gbé báàgì yín láyọ̀ kẹ́kílé o ó dàbọ̀. àníkẹ́ wa máa lọ sẹ́ òkú ẹ máa lọ ẹni lè wá jòsòdì gbogbo wọ́n ti go fire online everybody ló ti mọ̀ pé ibi tá à ń gbé o kò jọ Lẹ́kì ẹ wá máa lọ ẹ wálé tó jọ Lẹ́kì lọ sí ẹlọ àwọn náà ti gbà pé Òṣòdì là ń gbé Òṣòdì là ń gbé ẹ ṣé ó dàbọ̀. ṣẹ́yìn náà ti gbọ́ bí ọmọkùnrin yẹn ṣe sọ̀rọ̀ ó ní kán wo ibi tí wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ máa wá wo ọmọbìnrin tó lé ọmọkùnrin jáde wọ́n á máa wò bí aláìda ẹ jẹ́ ká gbà pé wọ́n fi kíní heart eré ni ẹ jẹ́ ká kàn gbà bẹ́ẹ̀ pé ok ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n fi heart ni ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ àmọ́ ẹ wá rò ó ẹ jẹ́ ká ro right sense wa pé this is exactly what is going on nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ àwọn artist wa tó bá wá sílùú òyìnbó tó bá wá sí Amẹ́ríkà tó bá ti lọ́lé wọ́n máa sọ fáwọn èèyàn pé kí ni ìgbẹ́ náà ń kó wọ́n ń fàgbẹ́ ni wọ́n ń gbálẹ̀ níjọ́ tèmi dẹ̀ ti dé bì èmi ò tí ì pàdé àwọn ọ̀rẹ́ mi kan tó yẹ pé iṣẹ́ tó ń ṣe wọn lọ ń fa ìgbẹ́ ń bẹ̀ èmi ò dẹ̀ tí ì pàdé ọmọ Nàìjíríà tó lọ ṣiṣẹ́ Nàìjíríà kórìíra gan most especially Yorùbá débi pé wọ́n máa dá ń gbálẹ̀ ń títì wọ́n ń ṣerú bẹ́ẹ̀ l'Amẹ́ríkà àmọ́ wọn tí wọ́n bá wá gbà sílé gẹ́gẹ́ bí èèyàn gidi tó kàn rẹ́ni gbà ẹ́ àwọn àṣà kan wà táwọn èèyàn lè rí dánwò pẹ̀lú àwọn ará London that's why tí mo ṣe like United Kingdom àwọn àṣà kan wà tó lè bá wọn dánwò ó ní àṣà kó máa bọ̀ kó má mú owó wá wọ́n máa sọ fún ẹ láti ìtò pé mi lè wá gbé ẹ o so ti mú owó tírèènì wá àwa nínú wàhálà wa ní Amẹ́ríkà ẹlòmíì máa pàṣẹ jẹ nítorí pé ó fẹ́ lọ gbéyàn ó ti ṣẹlẹ̀ sí wa rí a máa lọ gbéyàn ní airport
a lọ máa lọ gbéyàn dọ́lẹ̀ síbi táwa wà ibi 1 hour ni sí àwọn bòmíì 30 minutes sí àwọn bòmíì 40 minutes tẹ́lòmíì gan kò ju 15 minutes lọ bọ̀ ẹni tó bá lè dìde nínú ilé ẹ̀ kó lọ gbé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bọ̀ kí ló wá dé tó yẹ pé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àtìsí wa tó bá ti wá sílùú òyìnbó lásán ìwọ tó wá lu ọ̀sẹ̀ méjì nílùú òyìnbó ó dẹ̀ ti ń bu ẹnu àtẹ́ ó ti ń bu lu àwọn èèyàn nílé ilé ni mo wà ń sìn in another 2 hours ń sèmi náà máa gbéra mo lọ bí iṣẹ́ ìyàwó tèmi ti lọ bí iṣẹ́ àwọn ọmọ mi tó dàgbà náà ti lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ làwọn míì lọ bẹ́ẹ̀ àmọ́ tó bá gbà ẹ́ sílé ẹ má máa ṣe yẹ̀yẹ́ ẹlòmíì inú yín kódà kó jẹ́ pé mansion ló ń gbé mo fi Ọlọ́run búra tó bá dé lu òyìnbó tó bá yẹ pé bí ló fẹ́ tó ti fẹ́ make owó ẹ̀ o ó ṣe bẹ̀rẹ̀ ní o nígbà tèmi dé nínú ọlá ńlá mi fi ṣe kéré tó èmi náà ti lo decade méjì nílùú yìí kò dẹ̀ ṣe rọ́ torí ẹni tó máa parọ́ ò ní bọ́ sórí YouTube ẹni tó dẹ̀ tún mọ̀yàn tó jọmọ̀ gbòòrò kò ní bọ́ sórí Facebook láti sọ̀rọ̀ èmi mi ìṣẹ́ni tí àwọn èèyàn ò mọ̀ wọ́n á sọ pé irọ́ ni mọ́tò 3 ni mo lò kí tó dé lu yìí nígbà tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ McDonald's mo ti ṣiṣẹ́ $4 àwọn tí mo dé sí lọ́dọ̀ tí mo ti ń wa mọ́tò wọ́n ṣe dáadáa fún mi o bọ̀ kẹ̀kẹ́ náà rà fún mi kẹ̀kẹ́ ni wọ́n rà fún mi ẹ̀gbọ́n náà máa gbọ́ lẹ́nìí ó ra kẹ̀kẹ́ ẹ̀gbọ́n yẹn lọ ra mọ́tò Toyota 1991-92 èmi àti ẹjọ́ drive lọ sí ibẹ̀ ní Virginia ọ̀rọ̀ dọ̀rọ̀ lẹ́nìí ó ra mọ́tò yẹn ní 250 naira ó ra mọ́tò yẹn ní $250 ó rà kan ní 180 èmi wà kan láì jẹ́ pé mo ti gba license ìgbà tẹ́gbọ́n mi yìí máa mú mi lọ kẹ̀kẹ́ 175 ló lọ rà fún mi kẹ̀kẹ́ ló rà fún èmi ọmọ onílé ọlọ́nà nítorí pé wọ́n ti wò ó pé bóyá ojú kan àwọn òwà mọ̀ pé alfa àkọ́ awẹ̀ ọ̀ni o fún gbogbo ẹni tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí alfa àkọ́ o mo rẹ́ni tó yẹ pé ó ṣe ìdélùú kò tí ì lo ọdún méjì the same category lèmi àti ẹjọ́ wà ó wá lówó lọ́wọ́ ìwọ ló mọ bóyá máa náwó ẹ àpá mi ó lè make 8,000 ní oṣù kẹ́nìkan wá máa make kó máa make 8,000 lóṣù àbí 6,000 ẹlòmíì máa make 4,000 á dẹ̀ lo owó yẹn jù ẹ lọ tó make ní oṣù mi rò pé ń tẹ̀lé mi àmọ́ kó wá lu òyìnbó nítorí pé wọ́n ò débẹ̀ ó wá ń fi ìta wọn hàn ẹwọ rẹ mi ṣóṣòdì ló ń gbé yìí ni nígbà tó ọmọbìnrin yìí wá lè jáde ẹ máa rí yẹn sìn olùmọ̀tẹ̀ lọ́rọ̀ yìí ẹjọ́ ẹjẹ́ a máa kóra wá ń jánu ìjánu ṣe kókó gan o.